Ọlọ́run. Bàbá la bí Ọlọ́run. Àmín. Àsìkò tá a wà yìí. Àsìkò tá a wà yìí. A bọ́ sínú ooru jẹ̀gún. A bọ́ sínú ooru jẹ̀gún. Ń tètè máa rẹ̀yàn. Ìtètè máa rẹ̀yàn. A sì jẹ́ kó rẹ̀ wá nítorí ìtọ́lọ́run. A sì jẹ́ kó rẹ̀ wá nítorí ìtọ́lọ́run. La pé báyìí. La pé báyìí. Àwọn tá à ń retí fẹ́ máa dé. Wọ́n ní àwọn tá à ń retí fẹ́ máa dé. Ẹ dákun. Wọ́n ní ká dákun. Ẹ̀gbọ́n tí a bá fẹ́ ṣe. Bàbá ní ká gbọ́n tí a bá fẹ́ ṣe. Ọlọ́run kó fi wá mọ̀nà. Ọlọ́run kó fi wá mọ̀nà. Àmín. Àfáà wa ti ké àwọn nǹkan tí a kọ́ máa ké. Àwọn àfáà wa ti ké àwọn kẹ́kẹ́ àkọ́ máa ké. Tá a máa fi béèrè orí Ọlọ́run. Tá a fi béèrè orí Ọlọ́run. Tí a fi béèrè orí Ọlọ́run. Ìṣọ́ Ọlọ́run. Ìṣọ́ Ọlọ́run. Ìtọ́sọ́nà Ọlọ́run. Ìtọ́sọ́nà Ọlọ́run. Ntọ́lọ́run ò wí. Ntọ́lọ́run ò wí. Ọlọ́run ò ní jó tẹnu wa dáadáa. Ọlọ́run ò ní mú wá. Àmín. Ẹ̀dẹ̀tí. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Allahumma salli wa sallim wa barik warham wa tarham ala sayyidina ومولانا محمد صلى الله عليه وسلم حتى ترضى وإذا رضيت حتى كانت ملء ما في علمك وزنته وعدده وحتى تعلمني أسرار حكمتك وتفهمني جوامد كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بحفظ إنا نحن نزلنا الذكر وإنا له. اللهم افتح لنا كتابك وسنة نبيك باطنا وظاهرا وارزقنا العمل بهما بذاتك المقدسة. اللهم آمين. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. Ọlọ́run mọ́sàjá sóríire. Àmín. Bàbá gbọ́ tí wọ́n ń ké Al-Qur'an. Bàbá ti gbọ́ tí wọ́n ń ké Kùránì. Ọlọ́run ní ká dẹtí. Ọlọ́run ní ẹ̀dẹ́ tí ẹ má ṣe nǹkan mí mọ́. Ká má ṣe nǹkan míì mọ́. Kùránì yìí ni ká máa gbọ́. Kùránì yìí ni ká dẹ́tí ká máa gbọ́. Bóyá àǹfààní kan bẹ́ẹ̀ fún wa. Bóyá àǹfààní kan bẹ́ẹ̀ fún wa. Dájúdájú. Dájúdájú. Àǹfààní bẹ́ẹ̀. Àǹfààní bẹ́ẹ̀. Kì í ṣe bóyá. Kì í ṣe bóyá. Àwa tá a wà láyé lónìí. Bàbá náà tá a wà láyé lénìí. Tá a gbà tọlọ́run tá a gbà tànábì. Tá a gbà tọlọ́run àti tànábì. Tá a wá kóra wa jọ. Tá a kóra wa jọ. Tí èsì kóde pàlóńkò là wà. Èsì pàlóńkò kìí ṣe ojú tá a lóbi. Èyí tá à ń ṣe yìí. Èyí tá à ń ṣe yìí. Ọ̀rọ̀ Ọlọ́run là ń sọ. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó ní ìtumọ̀ láyé àtijọ́. Dájúdájú àáròrè ń bẹ. Àáròrè ń bẹ. Oore náà Ọlọ́run jó kárí wa. Àmín. Ní àná. Bàbá ní lánàá. Mo ṣe àlàyé àwọn obìnrin fún yín. Ọlọ́run ṣàlàyé àwọn obìnrin fún wa. Ìwà obìnrin. Ìwà obìnrin.
gbogbo ohun tí máa bí gbogbo tí máa bí àfi kéèyàn ò ní sùúrù. sùúrù ni ìyá bí ṣẹ́gun ìwà tọ́lọ́run fún àwọn obìnrin tọkùnrin rere jù. ẹ ṣèrántí pé mo sọ fún yín pé à ń kórìíra obìnrin. bàbá náà sọ fún wa pé à ń kórìíra obìnrin. ẹ má jẹ́ ó jẹ wá lógún. ẹ má jẹ́ ó jẹ wá lógún. n tá a gbọ́dọ̀ máa rò. n tá a gbọ́dọ̀ máa rò. bóyá obìnrin yìí. bóyá obìnrin tá à ń kórìíra yìí. oore tí ń bẹ lára ẹ̀. oore tí ń bẹ lára ẹ̀. tọ́lọ́run ti kọ́ máa pé lára rẹ̀ ló ti rí. tọ́lọ́run ti kọ́ pé lára rẹ̀ ló ti rí. oore yìí. oore yìí. tó o bá fìbínú. tó o bá fìbínú ìkórìíra. tó o fi ìkórìíra. tó o fi kórìíra. tó o fi bá obìnrin yìí lò. tó o fi bá a lò. tó o fi wá kọ̀. tó o fi kọ̀ ọ́. ṣé bó rí kó o tó fẹ́. ṣé bó rí kó o tó fẹ́ àbí wọ́n dì ọ́ lójú. ẹ sì fàyàkáyà. ẹ sì fi àyàkéyà. àná àbí sèpè lẹ́ni ló bá bí wọn jù. bó bá yọ̀bù. bó bá yọ̀bù. tún ṣe. tún ṣe. àápànà bíìsì obìnrin. lọ́dà àwọn tóbi ṣe dáadáa bí wọ́n kọ̀ wọ̀nyí. ìtúnṣe rẹ̀. ìtúnṣe rẹ̀. náà ni ó buyì fún wọn. náà ni ó buyì fún wọn náà. ọlọ́run ni a má bá wọn jà. ọlọ́run ni a má bá wọn jà. ká ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. nítorí oore tí ń bẹ lára wọn. nítorí oore tí ń bẹ lára wọn. tẹ́ ẹ bá sì ná dúkìá yín lérí omi. bẹ́ẹ̀ bá sì ná dúkìá yín lérí obìnrin. nítorí wípé ẹ fẹ́ kí obìnrin mi ò dípò rẹ̀. nítorí pé ẹ fẹ́ kóbìnrin mi dípò rẹ̀. ẹ wá ronú pé gbogbo ohun tí mo ná yìí. gbogbo ohun tí mo ná yìí. yín gbà padà. yín gbà padà. ọlọ́run pa aláṣẹ fún wa òfin ní. òfin ní àṣẹ wàásì ni. ní tó ti náhùn. tó ti náhùn. tiẹ̀ ní. tiẹ̀ ní. àjẹgbé rẹ̀ ni. àjẹgbé ni wọn náà ti bọ́ bí wọ́n bọ́ sọ. kò sì fi ọwọ́. kò sì fi ọwọ́. mú ọ wípé kó o mú kinní yìí wá ní oṣù. ọ̀pẹ ọmọ wa ní tipátipá àwọn olówó ìfẹ́ gbé. ló ṣe fún un. wọ́n ìfẹ́ gbé. gbogbo ohun tó ṣe fún yìí. gbogbo ohun tó ṣe fún ni. wọ́n ló gbà lọ́wọ́ ẹ̀ wọ́n kọ́ gbà mọ́. nígbà tó o ti fẹ́ sílé. nígbà tó ti fẹ́ sílé. tó o sì rí i pé kò wù ọ́ mọ́. lórí pé kò wù ọ́ mọ́. o wá fẹ́ fẹ́ lòmíì dípò. o wá fẹ́ fẹ́ lòmíì dípò. àbẹ́yìí tó o fẹ́ fi dípò. bẹ́ẹ̀ tó o fẹ́ fi dípò. o ti ṣènáwó lé lérí. o ti ṣènáwó lé lérí. èyí tó o ti ṣe ni. èyí tó ti ṣe ń. àbẹ̀gẹ̀. abẹ́gẹ́. tiẹ̀ kọ́. ẹ̀kọ́. dúkìá tiẹ̀ ti ń bẹ lọ́wọ́ rẹ̀. iná ló gbà wọ́n. náà ló gbà wọ́n. àyà 21. وكيف تأخذونه وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض وأخذن منكم ميثاقا غليظا وأخذن منكم ميثاقا غليظا وكيف تأخذونه báwo ló ṣe fẹ́ gbà padà. báwo ló ṣe fẹ́ gbà tó fún padà. ìbéèrè tó lágbára leléyìí. ọlọ́run ti ń bí ẹ̀dá rẹ̀ léèrè. bí ẹ bá ṣe pé eríire ò pé ni. eríire ò pé ni ọmọ tí ń ṣe ọ́ ni. nǹkan kọlù ọ ni. ohun tí ni. ohun tí ni. وكيف تأخذونه báwo ló tiẹ̀ ti ṣe gbà padà lọ́wọ́ ẹ̀. ọlọ́tí ni wọ́n ti gbà وقد أفضى بعضكم إلى بعض àlìkáwà nílẹ̀ gbé láàrin ara yín. àlìkáwà nílẹ̀ gbé láàrin ara yín. àdéhùn rẹ ní láàrin ara yín. àdéhùn rẹ ní bíbẹ̀ yẹn mú lẹ ní. kóbìnrin ó tó farabalẹ̀ fọkùnrin. ẹrẹ ti rún. ntí ń bẹ ń bẹ. ntí ń bẹ ń bẹ. ó ti rí ìwọ ọkùnrin tán. ó ti rí ọtá ni. ìwọ ọkùnrin náà ti rí tán. ìwọ náà ti rí tán. ẹ sì ti jọ gbé àdéhùn láàrin ara yín. gbàdéhùn láàrin ara yín. ń fi ọ. ń fi ọ. kì í ṣe pé yàn ọ́ lálẹ́. kì í sáàlè ojú ẹ̀ sáàlè nù. ẹjọ́ ní májẹ̀mú tó nípọn. májẹ̀mú tó nípọn lẹ́jọ́ ní pé ń fi ọ fẹ̀ mí. kí ló wàá gbà lọ́wọ́ ẹ̀ sí nígbà tó ti náwó fún un. kí ló gbà lọ́wọ́ ẹ̀. ولا تنكحوا ما نكح آباؤكم من النساء وأخذنا منكم ميثاقا غليظا
وأخذنا منكم ميثاقا غليظا. àdéhùn tó fẹsẹ̀ múlẹ̀ àdéhùn tó fẹsẹ̀ èyí múlẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ ẹ ti jọ gbé láàrin ara yín ẹ̀díjọ́ pé láàrin ara yín jọ́ kínní ẹnìkan ò rí yín ẹnì kó rí yín tẹ́ fi bá a débi tẹ́ bá a dé tẹ́ẹ̀fì bá débi tẹ́ẹ̀ bá dé méjèèjì náà lẹ́jọ́ yanjú ẹ̀ ẹ lẹ́tọ̀ọ́ àti gbà nǹkan kan ẹ̀jẹ̀ tó àti gbà gangan o àṣẹ ọlọ́run ni àti ọlọ́run ni o má béèrè má béèrè ẹ̀ wàlá tankihu ma naka aba'ukum ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا. ẹ̀rí níjọ́hun ẹ bàbá ní níjọ́ àwọn bàbá ńlá bàbá wa àwọn bàbá ńlá wa níwájúwájú lọ́hùn wọ́n máa jogún ìyàwó ọmọ máa jogún ìyàwó bàbá rẹ̀ bàbá rẹ̀ bàbá múra tí ó lọ wá àwọn àwọn oníkíní yìí máa ṣẹ́wó mọ́là wọ́n láwọn wo ní mọ sẹ́wò mọ́là àwọn ọlọ́lá ni àwọn lọ́lá ni nígbà tí bàbá kú nígbà tí bàbá kú ó ń lo ìgbà tiẹ̀ ó lo ìgbà tiẹ̀ èyí tí ó kàn ní tọmọ ẹ̀ èyí tí ó kàn ní tọmọ ẹ̀ ń bọ̀ mọ́ wa bọ́ bẹ́ẹ̀ nígbà máa wá bọ́ bẹ́ẹ̀ ìyá tó bí ìyá tó bí kó wá lóhùn jogún ẹ̀ wá lóhùn jogún ẹ̀ èyí òun ti kọjá ó ti kọjá òfin dé òfin dé òjogún yẹ mọ́ wàlá tankihu ma naka aba'ukum àwọn tí bàbá yín ti fẹ́ àwọn tí bàbá yín ti fẹ́ tán ti fi ṣàyà ńgbà ayé wọn ìwọ ọmọ ìwọ ọmọ má dán wò wọ́n dá wo yẹ ẹnu ọ̀gbọ́dọ̀ jẹ́ ìyàwó ẹ̀ má fẹ́ lọ́fẹ̀ẹ́ إلا ما قد سلف. ìgbà tó ti kọjá ìgbà ìmọ̀kan ìgbà ìmọ̀kan ti ṣẹlẹ̀ ó ti ìgbà ṣẹlẹ̀ ìgbà jàhílíyà ìgbà ìmọ̀kan ó ti kọjá ti kọjá ìgbà tá a wà nísìnyí ìgbà tá a wà nísìnyí kò gbọdọ̀ irú rí o gbọdọ̀ wáyé. إنه كان فاحشة ومقتا وساء سبيلا. إنه كان فاحشة ومقتا وساء سبيلا. إنه كان فاحشة ìwà àbàjẹ́ ọ̀rọ̀ lélẹ̀ níwà bàjẹ́ ni wà mákìtàn àti wà ìkóyè burú jáì ó burú nǹkan tó burú burú jáì ó burú jáì ìwà ẹ̀gbin ni kò ìkórìíra ni ìwà kíwà ni wà rádaràdà ni wàsá àṣàbílà àti àìnítọ́sọ́nà ọlọ́run ojú ọ̀nà burúkú ni téèyàn bá tọ̀ èyàn ti sí ìrìn èyàn ti sì rìnrìn ó ti sì rìn nígbà tó ọmọ bá ń fẹ́ yàwó bàbá bàbá ó sì rìn gan nígbà tá ìṣó òbúkọ òbúkọ ní sọ pé tòun di méjì lọ́wọ́ òun lọ́mọ òun lọ́kọ òun lọ́kọ ẹbí ẹranko tó jẹ́ èyí náà máa ń wù ẹranko ọlọ́mọdé orúkọ lé حرمت عليكم أمهاتكم حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن
فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما إن الله كان غفورا رحيما. Ajíkòbí Òṣé àfáàwà Tajuddin ọmọlẹ́yìn حرمت عليكم أمهاتكم حرمت عليكم أمهاتكم ẹ̀gbọ́n tó lọ́hùn wí. ẹ̀gbọ́n tó lọ́hùn wí. ayé ìjọ́hun. ayé ìjọ́hun. ó ti yí padà. ó ti yí padà ń yọ̀nà ọ̀pọ̀lẹ́. ìranù pọ̀. ìranù pọ̀ jẹ́kújẹ́ rà yìí. ọmọ ìmọ̀ fẹ́ yẹ. ìfẹ́ yẹ. ìyá tó bí. ìyá rẹ̀. nígbà tí bàbá rẹ̀ kú. nígbà bàbá rẹ̀ kú bàbá gbẹ́sẹ̀ lé yẹ. ó gbẹ́sẹ̀ lé yẹ. ìyá rẹ̀ bí sọ́dọ̀. yóò sì máa fàyà kíyà pẹ̀lú. ìyá rẹ̀ ẹ̀sìn rẹ̀ ní. iná ló fọwọ́ bojú sí. sí ní ìgbàjà ìlíyà. sí ní ìgbàjà ìlíyà mọ́ o. nǹkan ti yí padà. nǹkan ti yí padà o. níjọ́hun. ìṣeéṣe. kírù rí ó wáyé. àmófin tó dé wá fún ànábì. àmófin tó wá dé wá fún ànábì Muhammad. ó fi yé wa wípé kò dáa kò tọ́. ó fi yé wa pé kò dáa kò tọ́ bó bá ti ṣẹlẹ̀ rí kò gbọdọ̀ ṣẹlẹ̀. ọlọ́run ni hurrimat alaykum ummahatukum. àwa ọlọ́run. a kọ pé kẹ́ ẹ máa fẹ́ ìyá yín níyàwó. àṣẹlẹ̀wọ̀ fún yín. èèwọ̀ ni. ọgbọ́dọ̀ wáyé. ẹ má jẹ́ rúure ó wáyé. wábàná. وبناتكم àwọn ọmọ yín tẹ́ bí. àwọn ọmọ yín bìnrin tẹ́ bí. ẹ má fẹ́ wọn. o. ọlọ́run ti ń kásẹ̀ rẹ̀ kó díẹ̀díẹ̀. ọlọ́run ti ń kásẹ̀ rẹ̀ kó lẹ̀. nítorí àti bárú ẹ̀ pàdé. bàbá yẹn àwọn ti bárú ẹ̀ pàdé gẹ́gẹ́ àgbàlagbà. gẹ́gẹ́ bí àgbàlagbà kọ́ kódà dì sí ń ṣẹlẹ̀. àwọn yóò ṣẹlẹ̀ bí. lọ́dọ̀ lẹ́yìn ọ̀dọ́ báyìí náà ni. wọ́n ní ṣẹlẹ̀ bí sí aláwọ̀ pé rí. ẹ rí wípé ọmọ tí tá a bí. wọ́n ní ọmọ tá a bí. ìwọ ló báyà rẹ̀ lò. tó fi lóyún ẹ̀. ó sì dán ọ lójú pé ọmọ rẹ ni. ó wá rèé. ó tọ́jú ẹ̀. ó dòbí. ó wá tún fi ṣèyàwó. ó ṣe pé ó bọ́n ti ń fẹ́ ìyá ló fọ́. ó lóòkọ tí Yorùbá máa pe wọ́n. bàbá ló kọ Yorùbá bẹ tí ń jẹ́ àmẹ́kò sí ní oṣù kúndé. orí eléyìí. níjọ́hun. ẹ̀yin lè mọ́ ti ìdáyé mọ́. àwa bá. tí mo fẹ́ sọ fún yín. àwa bá. ẹnìkan bẹ tí ń ṣiṣẹ́ lọ́sítù. ẹ ti rántí ẹ̀yin àgbàlagbà. ló tiẹ̀ mọ́ gan-an. bàbá wa ló ní sọ́dọ̀ àwọn ọmọ dáadáa bí àwọn owó ọlọ́mọ ti kọ́ ní gbọ́dọ̀ ara rẹ̀ àbábá ń jẹ́ àgbàlagbà lójú. ó kán ọmọ rẹ̀ ó kán lómi. ọlọ́kàn ọmọ rẹ̀ lómi ọkùnrin lẹ́tọ̀ọ́ rẹ̀.
ẹ̀tọ́ rẹ̀ ẹ̀tọ́ ọdún ni Gbogbo ṣàṣe mọ́ṣe yìí, ó wá yíwọ́. Asùnmí lọmọ rẹ̀ ń jẹ́. Bàbá ti dá ọmọ náà tó mì ní dá. Ó yíwọ́. Ó yíwọ́ nìkan mọ gbogbo. Gbogbo Ìlọrin ló mọ̀. Gbogbo Ìlọrin ló mọ̀. Bẹ́ẹ̀yàn bá wá dọ́dọ̀ rẹ̀ tó bá béèrè pé bàbá àbọ̀ nǹkan bá ìwọ náà gbọ́. Ìwọ náà gbọ́. Bó ti wà náà. Ó lè rí lẹ́nu ni. ń tán lọ náà nì Ọlọ́run ò ní já rorú ẹ̀ láyé mọ́. وبناتكم وأخواتكم àwọn ìbátan yín lóbìnrin irú àbúrò rẹ̀ lóbìnrin bàbá kan náà lóbìnrin ẹja ló pálukọ lóra yín pápá ti ṣe kàn sílẹ̀ sí kí ló mú ọ ṣerú eléyìí ìbàjẹ́ ìwà àbàjẹ́ ni ìwà àtijú ni ǹjẹ́ tí ò gbọ́dọ̀ gbọ́ ní ayé jọ̀hún nígbà jàhílíyà gbogbo nǹkan báyìí ń ṣẹlẹ̀ àmọ́ láyé ànábì Ọlọ́run sọ ọ́ déèwọ̀. Pé òjíṣẹ́ ni wọ́n tó wá fọ gbogbo tọ́jọ̀ kí mọ́. Gbogbo tí wọ́n ń tẹ̀ ń ṣe tí wọ́n ń ṣe nígbà yìí. Tí wọ́n ń ṣe nígbà náà wọ́n dọ̀tí ni wọ́n ni wá fọ̀ wọ́n. Fọ̀ wọ́n mọ́ kí wọ́n mọ́ ṣe mọ́. Gbèsè tọ́jà. Ṣekúṣe ni. وأماتكم وعماتكم. Ẹ̀rí tàkọ́kọ́. Àkọ́kọ́ ni. Ìyá àti bàbá dà yín pọ̀. Ìyá àti bàbá dà yín pọ̀ tàkọ́kọ́. Ẹ̀ẹ̀kejì yìí. Bàbá lè má dà yín pọ̀. Bàbá lè má dà yín pọ̀. Kó ṣe pé. Ìyá lè má dà yín pọ̀ lọ pé bàbá lọ dà yín pọ̀. O ti gan ti bí ṣe lọ. Alẹ́gbọ̀n. A ní ẹ̀gbọ́n. Ìyá kan náà kọ́ ló bí wa. Ìyá kan náà kọ́ wá bí wa. Abẹ́gbọ̀n wa yìí. Ó wá bí mo bí. Ó sì ó lọ kọlù. Ṣé wà bàjẹ́ kọ́? Wà bàjẹ́ nù ọmọ tó bí lọ́kọ tó wọ́n kúnlẹ̀ fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó gbà kúnlẹ̀. Ọlọ́run ni mo ṣe é léèwọ̀ fún yín. Ọlọ́run ni mo ṣe é léèwọ̀ fún yín. Ẹ má jẹ́ nǹkan ká tó jọba yìí ó ṣẹlẹ̀ mọ́. وعماتكم وعماتكم. Ọmọ pọ́lẹ́tì kan máa wọ rẹ̀. Bàbá tí wọ́n máa wọ rẹ̀ ọmọ bàbá. Màdájẹ́ ẹ̀gbà. Ara fi ẹ̀kalẹ̀. Alhamdulillah. Máa bọ̀. Náà. وعماتكم وعماتكم. Ọmọ ẹ̀gbọ́n bàbá àti ọmọ àbúrò bàbá lóbìnrin. Ẹ súnmọ́ra yín. Bàbá rẹ̀. Ẹ wò ó. Bàbá. Ó lẹ́gbọ̀n. Ó lábúrò. Ọmọ tí ẹ̀gbọ́n àbí àbúrò bàbá yín bí. Ọmọ tí ẹ̀gbọ́n àbí àbúrò bàbá yín bí lóbìnrin. Ìwọ ló fi lọ́kọ. Ó sì ń gbaná mọ́. Ẹ̀rù Ọlọ́run ò bá ọ́. Irú èèyàn wo nìyí? Ọ̀dọ̀wọ́ rẹ̀ o. وخالاتكم وعماتكم وخالاتكم. Ṣé rí àárín yìí? Bàbá jẹ́ ráwọn àjọ yìí. Kódà lọ́dọ̀ àwọn eléèbó. Ó ṣòro tú. Wọ́n wọra wọn. Gbogbo rẹ̀ wọnú ara wọn. Èyí tó jóbìnrin. Ọmọ rẹ̀. Tó bí.
tó ṣe wípé bàbá tó bí ẹni yìí bàbá tó bí ẹni yìí òun náà ló bí ìyá ọmọ òun yìí náà ló tún bí ọmọ yìí ó wá kì í ó wá kì í ọ̀dà bẹ́ẹ̀ ó sọ ọ́ dẹ̀sí ọ̀sọ́ ọ̀dà sí òun kì í ọ̀dà kódà o ọ̀dà ọlọ́run ní àṣẹ ilé wọ̀ fún ọlọ́run náà ṣe é léwọ̀. وخالاتكم وبنات الأخ ọmọ tí ẹ̀gbọ́n rẹ̀ ọmọ tí ẹ̀gbọ́n rẹ àbí àbúrò rẹ̀ àbí àbúrò rẹ lọ́kùnrin tó bí lọ́kùnrin tó bí tó jẹ́ obìnrin lọ́jọ́ obìnrin òkì mọ́lẹ̀ ọdún kí òun náà ẹ máa ẹ wo ìwà ìwà àbàjẹ́ àbàjẹ́ gidi ni níjọ́hun níjọ́ gbogbo nǹkan tí máa ṣẹlẹ̀ rẹ̀ gbogbo nǹkan wọ̀nyí ní ṣẹlẹ̀ àmọ́ nísìn àmọ́ nísìnyí kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ọlọ́run ṣọ́ wa pẹ̀lú ẹ̀ ọlọ́run ṣọ́ wa pẹ̀lú ẹ̀ kò tí ẹ̀ síbi téèyàn ó ti gbọ́ tínú èèyàn ò kò dùn sí ibi tó yóò ti gbọ́ láyé lèmi tí ní yóò dùn gbọ́kúgbọ́ ni ìwà àdọ̀tí ni àdọ̀tí ni tó ìwà àbàjẹ́ ni ìwà àbàjẹ́ ni tó bẹ ní ó ṣe jẹ́ tọ́jọ́ díẹ̀ ẹ ṣèrántí wípé níbi àyàká kọ́kẹ́ síwájú wọ́n níbi ayọ̀ àta àkọ́kọ́ pé síwájú mo fi ìwà àbàjẹ́ méjì wọ́n ní àwọn fi ìwà àbàjẹ́ méjì mo fi jogún ara wọn wọ́n láwọn fi ṣe kí ni àwọn fi túmọ̀ ara wọn àfi jọra wọn mo fi jogún ara ẹ̀mí wọn jogún ara wọn ìwà àbàjẹ́ tàkọ́kọ́ ìwà àbàjẹ́ àkọ́kọ́ òun làgbèrè òun làgbèrè ìwà àbàjẹ́ tẹlẹ́ẹ̀kejì ìwà àbàjẹ́ kejì òun ni kéèyàn ó máa sọ̀rọ̀ èèyàn láì dáa òun ni kéèyàn máa sọ̀rọ̀ yẹn láì dá ká máa ba ẹnìkan jẹ́ bọ́mọ bẹ́ẹ̀ ni kejì jẹ́ punishment àwọn méjèèjì ò papọ̀ wọ́n ti pọ́jú sẹ́ǹtì àwọn méjèèjì ọ̀pápọ̀ ìbáwí àwọn méjèèjì ò papọ̀ ìyá àwọn méjèèjì ọ̀pápọ̀ tàkọ́kọ́ àkọ́kọ́ ṣìṣì náà ni ìná ni àgbèrè sí náà ni àgbèrè ìná ni وأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت ọ̀gbọ́ afáwa ọmọlẹ̀ mọ̀jẹ̀ asáré ju kẹ̀kẹ́ lọ jẹ́ ká ṣe ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí tí ìsọjẹ ń sọ́tán èyí tí alágbèrè yìí bàbá ní èyí ta lágbèrè ọ̀rọ̀ rẹ̀ jẹgba ọ̀rọ̀ rẹ̀ jẹgba kódà ó tún kú ò lẹ́gba ó tún kú ẹ̀lẹ́gba ńgbà míì ó jẹ pé kálẹ̀ ló kò pa bàbá jẹ pé ẹni tí ń bá lò ó níyàwó ẹni lọ́wọ́ náà lọ́kọ̀ ó jẹ wọ́n jẹ́ ń tọ́sẹ̀ màrí síra wọn ẹlẹ́gba nù àmọ́ sàmàrí sí sàmàrí ọgọ́rùn-ún búláàlà kó làwọn ní amọ́sàánú tábàlì àmọ́ ìbàjẹ́ tẹlẹ́ẹ̀kejì ibi tọkùn ó lọ ní wípé bóyá bákan náà ni rárá ẹ̀rí bàjẹ́ kejì ọlọ́run tún sọ̀rọ̀ rẹ̀ níbòmíì nínú Kùránì ọlọ́run tún sọ̀rọ̀ rẹ̀ níbòmíì nínú kí n sọ pé wáyé lónú lè kó lè hòmọ́zà tí ń lùmọ́zà ويل لكل همزة لمزة abanijẹ́ lójú ẹni àtàbànijẹ́ lẹ́yìn mo sọ̀rọ̀ yìí wípé ó wọ́pọ̀ láàrin olóṣèlú wọ́n máa bara wọn jẹ́ kì í sì ṣe pé wọ́n kórìíra ara wọn kí ọbẹ̀ tèmi ó fi lè dojú ti ẹ̀ lọ wọ́n bá ríra wọn wọ́n rẹ́rìn síra àwọn náà níyà ó níyà tí ó jẹ ìyà ń bẹ lórí ẹ̀ àmọ́ tó bá túbá tóun bá tètè túbá tó sì sọ pé ìsọkúsọ tí mo sọ nípa rẹ̀ tí ó fẹ́ rí nìyí kò rí bẹ́ẹ̀ o
tó tún jẹ́rìí wípé kò rí bẹ́ẹ̀. tó tún jẹ́rìí pé kò rí bẹ́ẹ̀. ọlọ́run ní àforíjì. ọlọ́run ní àforíjì o. nítorí òun náà ń foríjì yẹn. ọlọ́run náà ń foríjì yẹn. mo wá ṣàlàyé fún yín wípé ó bú ọba lẹ́yìn. wọ́n á ṣàlàyé pé ó bú ọba lẹ́yìn. ọba àlú. ọba àlú. ó bú lẹ́yìn. ó bú ọba àlú lẹ́yìn. ó wá ta sí i létí. ó wá ta sọ́ba létí. ọba wá pè ọ́. àyàn pé sọ́ba létí. a sì gbọ́ pé ìwọ ló sọ báyìí. a sì gbọ́ pé ọ̀sọ́ báyìí ń pa wa. èmi kọ́ ọlọ́run ní jẹ́ ń sọ̀rọ̀ yín láì dá. ọlọ́run ní jẹ́ fẹ́ tu ìwé ìpínpá rẹ̀. kò jẹ́ rí bẹ́ẹ̀. kò jẹ́ rí bẹ́ẹ̀. kódà bọ́ba náà bá ń bínú tẹ́lẹ̀. bọ́ba náà bá ń bínú tẹ́lẹ̀. inú rí o sì rọ̀. inú rí o sì rọ̀. ó déwájú kò sí kóhùn wí bẹ́ẹ̀. ó bú ọba lẹ́yìn. ó bú ọba lẹ́yìn. ó sẹ́nu. kò bú náà nù. ìyá tẹni sọkúsọ. ìyá tẹni sọkúsọ. aláwọn jíjò. aláwọn jíjò. òun nù. òun nù. kò bàtà kọ́kọ́ mu. kò bàtà kọ́kọ́ mu. àmọ́ tàwọn wọ̀nyí. àmọ́ tàwọn wọ̀nyí. ẹ̀gbin ni. ẹ̀gbin ni. irú tó tọ́ sí àwọn ẹni tí ń wúwa wọn. irú tó tọ́jú àti wọn kúrò ààyè. náà ni tó tọ́ sí wọn. náà ló tọ́ sí wọn. tí wọn bá ti fàgbèrè kún. tí wọn bá ti fi àgbèrè kún. àmọ́ bá gbèrè bá wọ̀. bá gbèrè bá wọ̀. àkádà wọn náà dùbúlẹ̀ ká ṣe búláàlà fún wọn. kò léèwọ̀. kò léèwọ̀. kálẹ̀ wọn ló kò pa. kálẹ̀ yìí tó bá yẹ kálẹ̀ ló kò pa tó bá yẹ pé láyé ìdílé oníkadà ló kò pa. kò léèwọ̀. kò léèwọ̀. ló wá bá sọ. وبنات الأخ وبنات الأخت. àwọn ọmọ tí ẹ̀gbọ́n rẹ̀ arákùnrin rẹ̀. àwọn ọmọ tí bọ̀dá rẹ̀ tí wọ́n bí. lóbìnrin. lóbìnrin. àbí àwọn ọmọ táǹtì rẹ̀ bí. àwọn ọmọ táǹtì rẹ̀ bí. lóbìnrin. lóbìnrin. kó wá lọ rọ́lù wọn. ọ̀rọ̀lù wọn. وأمهاتكم اللاتي أرضعنكم. àti àwọn ìyá tó ṣe pé òun ló rè yín òun ló fún yín lọ́yàn. àti àwọn ìyá tó yẹ pé àwọn ni wọ́n fún rè yín tó fún yín lọ́yàn. nígbà ayé ànábì Muhammad. nígbà ayé ànábì Muhammad. ìyá tó bí ànábì kí ló kọ ẹ̀. ẹ má dà ẹ̀yin ajá náà sì kò kàn yín. àwa jàmá ni ń béèrè lọ́rẹ̀ ìyá tó bí ànábì kí ló kọ. aláàjẹmọ́ kí ló kọ mọ̀mọ́ tó bí ànábì wa Muhammad. Aminatu. kápẹ́ ní sí yóò bá olóbá ànábì. ànábì òun mú yẹ. ànábì òun mú mọ̀mọ́ ẹ̀. àwọn kan bẹ láyé jọ́hun. àwọn kan bẹ láyé jọ́hun. tó ṣe pé bóbìnrin bá ti lóyún. bẹ́ẹ̀ tó bá ti lóyún. ń bímọ tán. àwọn ìtàwọn fi ń ṣiṣẹ́ ni pé ọyàn wọn ni wọ́n máa fún ọmọ mu. ọyàn wọn ni àwọn ọmọ máa mu. wọ́n ti sọ yíwọ̀n diṣẹ́. ó ti diṣẹ́ lọ́dọ̀ tiwọn. Ànábùwà Muhammad. Ànábùwà Muhammad. òun náà múmú yẹ ẹ. òun múmú yẹ ẹ. òun mú lọ́bọ̀ ó tó wá kẹ́kọ̀ọ́ sọ́dọ̀ Àlímà. Halimatu Sa'adiyya. Halimatu Sa'adiyya. òun ló fún un lọ́yàn. òun ló fún Ànábì Muhammad. òun kọ́ ló bí. òun kọ́ ló bí. òun ló gbàtọ́. irú àwọn Halimatu Sa'adiyya. irú àwọn Halimatu Sa'adiyya yẹn. káwá sípò náà nìwọ náà mú yan rẹ̀. kọ́wá jẹ́ pé ọ̀ náà nìwọ náà mú yan rẹ̀. ó dé ìwọ̀ fún ọkọ̀ fẹ́. وأمهاتكم من الرضاعة. àti àwọn ìbátan yín nínú àwọn tó ṣe pé ẹjọ́ mumú pọ̀. àwọn tó ẹjọ́ mumú pọ̀ nínú àwọn ìbátan yín. ẹ lè má jẹ̀bi. ẹ lè má jẹ̀bi. ẹ lè má tán. ẹ lè má tán. àmọ́ ìyá tó fún wọn lọ́mú. ìyá tó fún wọn lọ́mú. òun náà ló fún òun náà lọ́mú. òun náà ló fún òun náà lọ́mú. ó ti dèèwọ̀ fún un. ó ti dèèwọ̀ ẹ̀díjọ́ ọmọ ìyàgbá náà. wa ummahatu nisaikum. wa ummahatu nisaikum. ayé ti da ó ti dìdàkudà. ayé ti di dúdú ló ti dìdàkudà.
àwọn pé ìyá tó bí ìyàwó rẹ̀. ìyá tó bí ìyàwó rẹ̀ á ní ọ̀bá yìí. òun sì tún fẹ́yìn ẹ̀gbọ́n rẹ̀. ọdún ọwọ́ adẹ́yìn mélòó. ó sì ẹ̀ níbẹ̀rù Ọlọ́run. èyí tó ń ṣe yìí. tó bá wá di pé Ọlọ́run tú àṣírí rẹ̀. Ọlọ́run bá wá tú àṣírí rẹ̀. ó foyún sáàrin o. ó wá fi oyún sáàrin o. báwo láti máa pè ọ́. ó láti wá mọ̀ sí ọ̀fẹ́ mọ̀ bẹ́ẹ̀ yà. ọ̀fẹ́ mọ̀ bẹ́ẹ̀ yà. ìyálé àwọn méjèèjì di ìyálé àti ìyàwó. ṣọ́ọ̀ṣì bá a mú bẹ́ẹ̀. ìyá àtọmọ. ní sàmánì ti wà láyé àní Muhammad. ní sàmánì tàbí Muhammad yìí lọ́jọ́ ti wáyé. jìnnà sí. Ọlọ́run ní kò sí yẹn lọ. má dán wò. má dán wò. وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن. àsìkò tó o fẹ́yàwó. àsìkò tó o fẹ́yàwó. ìyàwó tó o wá fẹ́ yìí. ìyàwó tó o wá fẹ́ yìí. adélébọ̀ ni. adélébọ̀ ni. abilékọ ni. abilékọ ni. ó sì bí ọmọ wá sọ́dọ̀ rẹ̀. ó wá gbé ọmọ wá sọ́dọ̀ rẹ̀. wá tọ́. wá tọ́. tíwọ rẹ̀ bá ti lè fàyàkáyà. tíwọ ìyá tó fẹ́ òun obìnrin tó fẹ́ òun tó bá ti di àyàkíyà. ọmọ òun dé wọ̀ fún ọmọ tó wá tó lè rẹ̀ ṣe ti ìwọ̀ ní fún ọ. àmọ́ kọ̀ǹdíṣàn kan wà bẹ́ẹ̀. àwa ní kọ̀ǹdíṣàn kan wà bẹ́ẹ̀. فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم. tó bá ṣe wípé. ọba wa jáde pé. ìyàwó yìí. ìwọ rẹ̀ èyí tó wà ìyá ọmọ yìí. ìyá ọmọ yìí tó wà nílé yìí. kì í ṣe pé ẹ tí fàyàkáyà. ẹ tí fàyàkáyà ọwọ́ arọ ọmọ yìí. ọwọ́ rí ọmọ yìí ó wù ọ́. wọ́n fẹ́ yọ̀ǹda wọ. ọgbọ́n ìyá. èmi mo ló wù mí tẹ́lẹ̀ àmọ́ ọmọ yìí wù mí. orí oore tí n bá ń ṣoore fún ìwọ náà ní í ṣe. oore tí n bá ń ṣe fún ìwọ náà ní í ṣe fún. yọ̀dá mi. yọ̀dá mi. n tó mú un sọ yìí pé yọ̀dá mi. yọ̀dá mi. n tó mú un sọ bẹ́ẹ̀. n tó mú un sọ bẹ́ẹ̀. ó ti náwó fún. ó ti náwó fún. òun náà sì ti fọkàn sí wípé yóò fẹ́. àmọ́ kì í ṣe nǹkan kan pẹ̀lú ẹ̀. ọgbọ́ ìṣe nǹkan kan o. ọmọ ó wá rọ́mọ rẹ̀. mo gbọ́. mo fẹ́ ṣàlàyé. ìyá yìí. ó wá sọ fún pé ọmọ rẹ̀ yìí wù mí. ọmọ yìí wù mí. àjọ ló ra wa gbé. ìfẹ́ wọ bí ìsọnù ní òrí. òrí lágbájá tó fi ọ. tí mo wá bí ìgbà mo fẹ́ gbà mo gbà ọ́. bí ìgbà mo gbà ọ́. lọ́wọ́ ẹ̀ ni. tí n bá ń fẹ́ ọmọ yìí. ìwọ náà ní ń fẹ́. wọ́n bá ti fi ọmọ yìí ìwọ náà ní mo fẹ́. yọ̀dá fún mi. kò sí nǹkan kan láàrin wọn. o. tó bá lọ fẹ́ ọmọ wọn. bàbá fẹ́ ọmọ wọn. nígbà náà. ó tọ́nà. kò sí nǹkan kan láàrin wọn. kò sí nǹkan kan láàrin. àmọ́ lópin ìgbà tí ò ti sí ìfàyàkíyà láàrin wọn. ọlọ́run ní. فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم
وإن تجمعوا بين الأختين إلا ما قد سلف. Àyà yìí bàbá ní àyà yìí ó wà complicating díẹ̀. Ó nídìí pé kéèyàn ó ṣe rìsáàtì lórí kó má máa kì í bọra wọn. Ibi tí a bá dé kéwúdé nísìn wà àlá ìlú àbùnà ikú. وحلائل أبنائكم الذين من أصلابكم. Àwọn ìbátan ọmọ àbùnà ikú àwọn ọmọ yín. Àwọn àbáta àwọn ọmọ yín. Èyí túmọ̀ sí fámílì ìyàwó rẹ̀. Fámílì ìyàwó rẹ̀. Ọwá ló wù ọ́. Sókòrì méjì bọ̀ náà ni. Tọ́pẹ̀ ti wà lọ́dọ̀ rẹ̀ nínú ilé. Ìyàwó fífí àwọn ọmọ rẹ̀ wù ẹ́. Àmọ́ Ọlọ́run wá ó wá tún mú wá. Ọlọ́run tó wá mú wá. Lọ́nà tí ó gbàyé wa. وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف. Jàhílíyà ìgbà ìmọ̀ká ó gbà wá láàyè wípé ká fẹ́gbọ́n káfàbúrò lera wọn kó ṣe pé ìyá kan náà bàbá kan náà ó sì máa bẹ́nu yàrá rẹ̀. Ìgbà àjọ̀hún gbà yìí àmọ́ nísìn irú rí ò gbọ́dọ̀ wáyé ó fẹ́ gbọ́n níyàwó ìsì ń bẹ láyé. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ àrùn yìí dáadáa o. Ń bẹ láyé ó wá lérò wípé o tún fẹ́ fẹ́ mi ìle. Èyí tó wá rí tó wá wọ̀ ó wá jábúrò yàwó. Àbí ó jẹ́ ẹbí rẹ̀. Òun ló wá wù ọ́. Haramu ni kò fẹ́. Àmọ́ ń gbà míì. Ìtún wáyé pé kéèyàn ò fẹ́. Kí ni condition náà? Condition náà ni pé èyí tó fẹ́ sílé ó kú. Àbúrò rẹ̀ wọ́n wá gbé fún un. Eléyìí òun ó tọ́nà àmọ́ láì ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀. Irú àbájẹ́lẹ̀ ọ̀dọ́ o tí ò kú má ṣe bẹ́ẹ̀ o. Inna Allaha kana ghafuran rahima. Inna Allaha kana ghafuran rahima. Allahu akbar. Ẹ wo gbogbo nǹkan tí a kà yìí. Bàbá ní ẹ wo gbogbo tá a kà yìí. Bọ́lọ́run ti ní kárí gbé kalẹ̀ ní sífà. Káàdé ìròyìn rẹ̀ bẹ́ẹ̀ ti ṣe ń gbọ́ lọ́kọ̀ọ̀kan. A rí i pé nǹkan àtijú ni. O ti wá kálulú ẹ̀. O sì tọrọ àforíjì. Dájúdájú Ọlọ́run ó foríjì ọ́. Kí ló mú ọ nígbàgbọ́ wípé Ọlọ́run ó foríjì ọ́? Al-Qur'ani fi ń yé wa. Pé tó o bá ṣẹ̀. Tó o lóòṣe mọ́. Inna Allaha dájúdájú Ọlọ́run. Kana ghafuran rahima. Gbogbo òwò àbàjẹ́ yìí. Orúkọ pé mo ronú pìwàdà yìí jẹ́ sí ìtúnṣe mọ́. Mo ronú pìwàdà mi ṣe mọ́ ti tó. Ìronú pìwàdà rẹ̀ o
ọlọ́run ó gbà. الله كان غفورا رحيما. ọba aláforíjì lọ́lọ́run. ọba aláforíjì lọ́lọ́run. Rahiman ọba olùkẹ́ni. àdótú sọ àwọn tẹ́lẹ̀ ìwọ bá foríjì ọjọ́ tó wá sórí ọ̀tọ̀ fún ọ. ẹ má bínú wípé mo ti kọjá àsìkò. wọ́n ní ká má bínú pé àwọn ti kọjá àdìgbò. apẹ́bẹ̀rẹ̀ márùn-ún àbọ̀rẹ̀ rẹ̀. adúpẹ́ ibi tá a bá dé. bàbá ní ibi tá a bá dé. ó lókun. ó kókó. n tó mú wa dúró. ń bí yìí. aago tí ń kàn mí la. báyìí lọ́tọ̀ lóṣù. lọ́tọ̀ lóṣù. àwọn ilé wọ́n ti díẹ̀ díẹ̀. ẹjọ́ ti lọ. àdéhùn tá a sì gbé pẹ̀lú ọlọ́run. àdéhùn tá a gbé pẹ̀lú ọlọ́run. òun ni wípé a ṣe ń tó tọ́. òun ni bá ṣe ń tó tọ́. àsìkò tẹ́ ẹ sì bùn náà. àsìkò tẹ́ ẹ sì bùn náà. náà la máa tẹ̀lé. kódà bá a bá pẹ́ ká tó dé. kódà bá a bá pẹ́ dé. kì í ṣe pé wù wá ni. wọ́n ní kì í ṣe pé ó wu àwọn tí inú fẹ́ dọ̀kọ́ bá a bá pẹ́ dé. ọlọ́run ló mú àsìkò bẹ́ẹ̀ wá. ọlọ́run ló mú àsìkò bẹ́ẹ̀ wá. ìjọ tá a sì tún wá lò ju ní tẹ́ ẹ fẹ́ lọ. ìjọ tá a sì wá tún lò ju tá a fẹ́ lọ. ó súnmọ́. ó tó súnmọ́. ọlọ́run ó gbà fún wa. ọlọ́run gbà fún wa. ìyìn tí ẹ fẹ́ bá dé bí mo bá dé yìí. bàbá ní àwọn ọ̀fẹ́ bá dé bí táwọn bá dé o. nítorí àwọn pòfẹ́sọ̀ wa. gbogbo àwọn pòfẹ́sọ̀ wa. tí wọ́n wà láàrin. wa. ògbólógbò àfáà ni wọ́n. ògbólógbò àfáà ni wọ́n. àfáà wa ni wọ́n. bàbá ní àfáà wa ni wọ́n. àwọn gangan ni wọ́n mú mi ìmọ̀ lára àwọn bàbá. wọ́n ní àwọn gangan ni wọ́n mú mi ìmọ̀ ọyàn tó kí fún mímọ̀ láyà àwọn bàbá. èyí sáwà mú yìí. bàbá ní èyí táwa mú yìí. ọyàn ọmọ ni. ọyàn ọmọ ni. àmọ́ direct. ọyàn tó kí pẹ̀lú mímọ̀. ọyàn tó kọ́lẹ̀ ẹni tó bá kéwù lọ́dọ̀ bàbá. ẹni tó bá kéwù lọ́dọ̀ bàbá. ń tọ̀ wọ́n lẹ́yìn àwọn tí mú èyí tó dùn nínú ọyàn. sáàbìkúnà ni wọ́n. ó ṣòwò. téèyàn bá lọ bí ìsàwákà ìlú àwọn tó lọ bá wí. pòfẹ́sọ̀ wa ẹni ọlọ́run tó dìvóòtì gbogbo ayé rẹ̀ fọlọ́run. wọ́n ti tú gbogbo ayé wọn lẹ̀ fọlọ́run. wọn ò fi ṣe nǹkan kan. gbogbo ń tó o sì lò lè jẹ́ láyé. gbogbo ń tó kọ̀ jẹ́ láyé. àwọn ọ̀gá yìí. àdúpẹ́ fọlọ́run. ìmọ̀lẹ̀ ní jà rẹ̀ lára rẹ̀. àsìkò tí a lò. wọ́n ní àsìkò tá a lò. tí yóò fi lékún tá a ṣe. ẹ̀yin jẹ̀mẹ́ ẹ dákun ẹ má dìde. wọ́n ní ẹ̀yin jẹ̀mẹ́ ẹ má dìde. àlejò méjì gbàǹkó lání. wọ́n ní àwọn àlejò méjì gbàǹkó lání. ẹnì kejì. ẹ máa ń gbọ́ prudence. ẹ máa gbọ́. òun lẹ́nì kejì tó wà. wọ́n lọ náà lẹ́nì kejì ni. ọmọ wa nílọrin náà ni. ọmọ àwọn àgbàlagbà nílọrin lọ́mọ alájà àgbà ni. ipò tó wà. wọ́n ní ipò tó wà. ọlọ́mọ bọ aṣọ yìí náà kúrò lára. ọlọ́mọ bọ aṣọ yìí náà kúrò lára yín. ọlọ́mọ jò ó sì ṣe. àwọn pòfẹ́sọ̀ wa. àlékún là ń tọrọ fún. ziyada là ń tẹ̀lé. àlùbáríkà yóò sì máa pọ̀ sí. ẹ dákun ẹ bù wá lẹ́yìn ẹ bá wa sọ̀rọ̀ díẹ̀. wọ́n á fi kìíní yìí sí wọn létí. máa rọ fún un. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على خير البرية وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. gbogbo àlùbáríkà tí àwọn bàbá tí wọ́n ń rà fún mi èyí tó gbogbo nǹkan tí wọ́n ń sọ àwọn ilé pé kò rí bẹ́ẹ̀ torí 1964 lèmi ti wà lọ́dọ̀ àwọn alájí àgbà ọlọ́run kọ́kẹ́
èmi àti àwọn ustaz wa Abdulmuttalib àti àwọn tó tẹ̀lé wa Ọládòṣù gbogbo àwọn tá a lọ́nà Cairo gbà kan náà ní 1972 àmọ́ ńgbà tó pé igi táwọn alájí àgbà lónìí àdéhùn tèmi ni wípé ńgbà bàbá wà láyé Ramadanu ní tayọ mẹ́wàá máa wá bá wọn ṣe àwẹ̀ kan irú ẹ̀ náà ni mi ò yé ṣe tí mo wá bá wọn bàbá kò sí tí màá sọ níjọ́ tí a jókòó báyìí tí àwọn bàbá fẹ́ sọ wọ́n ní mọ́tà àkúlù wà máa fi lè kọ́ olùfà ìdàtì. وما في القول فائدة أنت العليم بما قد حل في خلدي wọ́n ní bàbá pé sọ dídí náà. ماذا أقول وما في القول فائدة أنت العليم بما قد حل في صدري خالدي wọ́n ní wájú nìkan náà khalad sọ́dùrù bí èèyàn bá wí méjèèjì níwájú àwọn bàbá wa láwà wọ́n ní déédéé bọ́rọ̀ bá rí báyìí tí jòkó rí báyìí ń wò já sí wípé ń bí ilèmí náà ti mú ọmọ òsè lè dàgbà kó tayọ bàbá tó bí àwọn bàbá wa ni wọ́n wà ń kalẹ̀ Kùránì èmi náà ṣe mọ́ tuntun tọ̀nà bí wọ́n bá wí lẹ́ẹ̀mẹ́wàá èyí tó wà lẹ́mìí ni wípé gbogbo àwọn ọmọ kéwú èyí tí ò jẹ́ mọ̀ wá ó nítumọ̀ òun ká má gba ibi tá a ti mú ọmú ká gbàgbé ẹ̀. gbogbo orísun tí kìí gbẹ tó bá rántí orísun odò tí kìí gbẹ nù. ìròyìn ẹyọ kan ni mo mú wá fún bàbá bíi ọdún mẹ́ta sẹ́yìn pé ẹ̀rù ń bà mí wọ́n ti báwọn alájà àgbà ni wọ́n yọ̀ǹda pé kẹ́ ẹ máa lọ ṣe nǹkan náà ti di 3-4 nìsín èyí ṣe lágbára nǹkan kan ò sí ìjú alùbáríkà tí àwọn bàbá tà tí wọ́n ní yóò rí bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀ gbogbo ẹni tí nǹkan mìíràn bá kù lẹ́yìn ẹ̀ yàtọ̀ sí pé ó ń jókòó báyìí oríire lójú páálí àgbákò oríire gbogbo wa jọ ṣe. إن الذين قالوا ربنا الله ثم استقاموا إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. كيلو جوجبة نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من ntọ́lọ́mùbá grant kìí ṣe pé iṣẹ́ tó ṣe ní ògbé ẹ̀ débi tó wọ̀ irú àwọn ẹ̀rí orí lọ́nà alájẹ́ àgbà ní ìyọnú àfa ọ̀pọ̀lọpọ̀ wa lálá gbà fún àwọn àfa wa a sì gbà fọ́lọ́hun àmọ́ ṣe ìfẹ́ inú àwọn àfa wa débi kí wọ́n lè dà àfa nítorí pé ó fẹ́ kánjú ju àfa rẹ̀ lọ. gbogbo àwọn tí a jẹ́ irọ́ lọ́dọ̀ àwọn aláàjì àgbà àyí gbà pé bàbá wa kan tún wà ń bò mí mọ́
a sì gbà pé nǹkan míì kù fún wa láyé. In 1966 àwọn tíṣà bíi lu àwọn ọmọ kéwú lórí fíìlì pápá, àwa jà, ẹ sì jà, ẹ sì jà, ṣe wọ́n wípé ẹnu àwọn lásán àdánwò ni. Àbá wọ́n torí wa wá láti Èkó, láti jọ́nà kò sẹ́ni tó jà wọ́n. Mo ní àwọn igi jọ́nà lọ́nà bí láti tú, a sì tún fi lu àwọn tíṣà. Ẹ̀yin ọmọ kí ń bolẹ̀ ti rí ìwà báwọn ẹ̀ ń lu tíṣà, wọ́n bú wa ní, wọ́n láàní láhọrí, wọ́n ní ẹ sì wá gbà wọ́n gbọ́. Sáwọn ni wọ́n ní mustakibalu ní àbọ́lọ́hùn. Kí ni jẹ́ professor? Ìran ẹnìkan ò di doctor nínú àwọn tí wọ́n ń kàwé jọ́nà Ọlọ́run táwọn torí ẹ̀ pé káwọn máa bọ̀ léèké. Àwọn tí ò sí ní istiqama lọ́dọ̀ àfà, àdúró dédé, àfẹ́ kí a sin àfà dójú àmì. Ìmú tí wọ́n ó tọ́dún 10 káàrin pẹ́tọ̀ mọ́ ọ lọ ló bá tán, mọ́ ọ lọ lásán náà ni. Gbàtà jọ lọ ẹjẹ́ mọ́ lọ rí ò ní lọ. Àṣé nǹkan tó fẹ́ kí n ṣe, mo tún wà ń Jẹ̀bú 40 years mo ṣe. Wọ́n tún rán alájẹ ìfúnjowó wípé ààrùn sí Jẹ̀bú, ìlú àfáà àgbà ni kó padà sí. Lẹ́yìn rìtámẹ́ǹtì ni mo padà sábẹ́kúta. Ẹ bá dábẹ́kúta dẹ́nà ẹ̀rọ wípé ìkú òǹbẹ̀ ìjọ táwọn alájẹ àgbà ti ní kí n máa lọ. Tí sìkámà bá dé la khawfu, kò ní sí ẹ̀rù mọ́ fúnyàn láti rin ayé àti láti gbé ayé báyìí ń kẹ́rù náà tó. Ẹ sì ní gbọ́rọ̀ ìbànújẹ́ sọmọ kí ó tó gbà fáfá rẹ̀ láyé tálẹ̀ kí á mọ Ọlọ́run èdè, torí wọ́n ní àfá àwa ti parí yìí òun wájú Ọlọ́run. Àfẹ́ntí ò bá nígbàgbọ́ ló kù. Nuzulan min Ghafurir Rahim. Àlùbáríkà láwọn bàbá náà látún fi tọrọ fún gbogbo jọmọ́, gbogbo ọmọ ẹnì kọ̀ọ̀kan wọn lóhùn jẹ́ wọn ó da àjà wá lọ. Bẹ́ẹ̀ bá lẹ́nu tẹ́ fi ṣàmìṣe mo lè yá yín. Àwọn ọmọ tí wọ́n dà ju àwa lọ, tí n bá ní kọ́ ṣe déédéé dídá tèmi, tígbà tí wọ́n bá dé ó lè dáadáa ẹ lè má kà mọ́. Àmọ́ tó bá ju tiwa lọ, oríire náà ló ń jẹ́ fáwọn alájí àgbà. Wá sí alájí àgbà láàmú ń lọ, ibẹ̀ ni wọ́n ti parí àlùbáríkà fún gbogbo wa. Ibi ni wọ́n ti ń dì í, ibi ni wọ́n ti ń tú, kálukú wá mú tiẹ̀ ni. Àwọn tó mọ ní kẹ́nì kankan máa pè mí, mú wa lọ́dọ̀ àwọn àfáà wa. Ibẹ̀ ni màá sì wà lẹ́ni, wọ́n ti pè mí ní ìgbé kọ́ọ̀lù ẹ̀yọ kan mọ́ sábà bẹ́ẹ̀ nítorí àkókò tó lọ. Èmi ní àwọn tí wọ́n fi pamọ́ sí mi lọ́wọ́, èmi ò ní nǹkan kan. Mo tí wọ́n fi pamọ́ sí mi lọ́wọ́ ni wípé ẹ ṣòótọ́ pẹ̀lú Ọlọ́run, ẹ dúdé pẹ̀lú àwọn àfáà yín, ẹ sì gbọ́ràn sí wọn lẹ́nu, yóò dá fẹ́ yìí náà. Radiyallahu anhu wa radu anhu. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wassalamu ala al-mursalin. Walhamdulillahi rabbil alamin. Allahu akbar. Wọ́n ní kí àwọn afáwà apá náà kan gbé wa dìde. Àwọn bàbá kò tẹ̀rí yọ́dà kó lè dúró kọ́dà bó lè léjú kan, yọ́dà tó lè dúró sí sọ pé sallallahu alaihi wasallam. Mo jíṣẹ́ fún àwọn bàbá jọ tí mo lọ sí Abẹ́òkúta kìrìtì ìkóṣù kan báyìí. Àwọn náà mo bá pàdé gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sọ yìí wọ́n sọ fún mi. Mo jíṣẹ́ fún àwọn bàbá nígbà tí mo délé. Wọ́n máa ṣe bíi pé bàbá ń bẹ lọ́dọ̀ àwọn náà. Bàbá wa Alhaji àgbà Abẹ́òkúta. Bàbá wa pòfẹ́sọ̀ ẹ̀ ń ká mi sí tọ́nà ti ṣe fún yín. Ọlọ́run wọlé gbogbo jẹ̀mọ́ yìí wọlé Ramadan.
ẹni kọ́dà bí tẹ̀ ń bá lè gbé wúlò kì í dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti wí nìyẹn gbogbo bí tẹ́ ẹ bá bá a dé yóò tayọ ọbẹ̀ àtọ́kọ̀ láwọn alẹ́dí àgbà wọ́n ní iye wa yìí káfọ́jọ́ ọ̀rọ̀ ọkọ̀ mọ́ bísímìláì kọ̀ọ̀kan ẹni ọba máa yẹ obìnrin àpọ́n léwé fún bí mo ṣe tọ́jọ̀ máa ń jọ́ náà ni wọ́n kú sí ìran mi sáwọn bàbá bísímìláì ọ̀kan tá a papọ̀ sí gbogbo tẹ́ ẹ̀ tó ń dáwọ́lé kò ní burú fún yín bẹ́ẹ̀. ọ̀yá jàmá bismillahir rahmanir rahim. mo ń bọ̀ wá ẹ̀dínlẹ̀ nàró kí n lọ gbọ́ wọn. mo ti bá wọn pàdé rí àbí ẹ̀fọ́ ni. bàbá sọ̀rọ̀ kan ní sí Yakubu bàbá sọ̀rọ̀ kan ní sí bàbá pòfẹ́sọ̀ wọ́n níbi wọn ti bì ní ibi wọn ti tù ní. àyàlùbáríkà ni àyín bàbá wa adájí àgbà kó gbilẹ̀ bí àpá àgbà láàgbó lẹ́nu àwọn bàbá tá àlùbáríkà náà sì ń pọ̀ ọlọ́run ṣe wá kọ́ wọ pé ọ̀dọ̀ àwọn bàbá lọ́mọ wa tó dáa fún ọ débi ọdẹ adé báyìí wà nínú àwọn tí ń pé mọ́yù ló wọ́n tẹ̀lé lọ àti Arsenal àwọn yẹn sì ṣe bẹ́ẹ̀ lónìí ìtọ́sọ́nà ọlọ́run tó pọ̀ àbúrò ní kí n wí báyìí ìtọ́sọ́nà náà ní kù lára rẹ̀ bí ọba máa yàtọ̀ yóò máa dá sí i. Suratul Fatiha ẹgbàá Suratul Fatiha pẹ̀lú bisimilayi ẹjẹ́ adájú rẹ̀ kọ́ ọlọ́run bá wa ṣàánú rẹ̀ sí i. bí n bá sì ti ké tán owó olè owó àpò bàbá ṣètò rẹ̀ owó tà bàbá tí wọ́n mú wá ní owó ojoojúmọ́.